Ah, ọmọ Yorùbá, ó ti ṣẹlẹ̀, a ò ní gbà, a ò ní gbọ́, ó gbọ́dọ̀ débi tó yẹ kó dé. Ọmọ Yorùbá, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti pariwo síta o, kò wá ṣàwọn nìkan, kódà Inspector General of Police bàbá wa Túnjí Dìísù, ọmọ Yorùbá dáadáa, àwọn náà ti pariwo síta o. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn Fúlàní, àwọn àgbààgbà Fúlàní, ṣé mọ̀ pé mo sọ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ti sá kúrò nílùú. Nísìnyí báyìí, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní múùfù àwọn nǹkan ìjà ogun láti ilẹ̀ Haúsá, wọ́n ti ń múùfù ẹ̀ wá sílẹ̀ Yorùbá. And we all know that what that means. Kò ń ṣe pé wọ́n fi mọ́tò kó tírélà. Ó ní àwọn tírélà kan táwọn security ti intercept nísìn. Not this guy, ìbẹ̀ tó ń kó màálù. I mean this guy, ìbẹ̀ tó ń kó cement. Láti bẹ̀rẹ̀ dé òpin tírélà yẹn, ìbọn àti kọ̀já olóró ni wọ́n kó sínú ẹ̀. Just like irú kan tó ṣẹlẹ̀ ní Burkina Faso, tí Ibrahim Traoré tó mú àwọn mọ́tò bíi 12 tó jẹ́ tírélà. Eléyìí tí wọ́n mú ní Nàìjíríà yìí, ó tún pọ̀, ó tún tóbi ju tí wọ́n mú ní Burkina Faso yẹn lọ. Kẹ́ lè mọ bí àwọn kọjá ogun yẹn ṣe pọ̀ sí. Gbogbo àwọn kinní yìí wọ́n kó wọn wọlé fún 2027. Kò sẹ́yẹ méjì tó jàjà. Àwọn àgbààgbà Fúlàní ló wà nídìí ẹ̀. Àwọn àgbààgbà tiwa wọ́n ní ká pariwo síta kí gbogbo ayé lè mọ ohun táwọn Fúlàní tó ń pláànì fún wa ní 2027. Àwa Yorùbá à ń plan election, àwọn plan ogun. Ṣe kó yàtọ̀ síra wọn. Wọ́n ti mọ̀ wípé kò sí bí àwọn ṣe lè yọ Tinubu kúrò lórí ipò tí wọ́n wà yìí tó kọjá tó bá bẹ̀rẹ̀ sí ní dá wàhálà lẹ̀ lọ. Ẹ má gbàgbé, kò ju bí 5 to 6 days ago la gbọ́ àwọn information kan tó ní wọ́n ń ṣe meeting káàkiri lórí bó ṣe fẹ́ pa olóyè Sunday Igboho. Wọ́n ti yí olóyè Sunday Igboho bí threat, bí obstacle tí ó lè jẹ́ kí Fúlàní agenda kó ṣẹlẹ̀ nílẹ̀ ní gbogbo South West, ní gbogbo South, not only ilẹ̀ Yorùbá, Middle Belt, South South, South East, so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí wá ní ìgbésẹ̀ tí wọ́n gbé nísìnyí? Wọ́n withdraw gbogbo Fúlàní kúrò ilẹ̀ Yorùbá, wọ́n dá wọn padà sí North. Àwọn àkọ́kọ́ ń fi irinṣẹ́ ránṣẹ́. Àwọn bàbá wa jẹ́ ká mọ̀ wípé wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe bẹ́ẹ̀. Lọ́ní láti wákàtí yìí lọ tó bá possible kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu kí wọ́n fún Ìwẹ̀kùn lágbára láti máa dá gbogbo tírélà tó bá ń rìn nílẹ̀ Yorùbá, láti máa dá wọn dúró, láti máa confirm nǹkan tí wọ́n kó. Wọ́n ní kí ìjọba àpapọ̀ kó provide àwọn equipment, àwọn irinṣẹ́ tó jẹ́ wípé tó bá gbé sára mọ́tò báyìí, gbogbo nǹkan ọjà ogun tó bá wà ńbẹ̀ wọ́n máa rí lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo ohun tó bá wà nínú tírélà yẹn wọ́n á rí skeleton ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ nínú screen. Wọ́n á mọ̀ pé eléyìí ló kó ìbọn, eléyìí ló kó àdó olóró, eléyìí ló kó ọta, ẹ mọ̀. A need ẹ̀ báyìí. Lóòótọ́ làwọn army ní, ṣùgbọ́n ká ló támì, ló tọlọ́pàá, ló títí DSS. A mọ̀ pé wọ́n lè ṣe, but tá a bá jẹ́ káwọn yẹn ṣe, order máa wá látòkè. Àwọn àgbààgbà Fúlàní tó jẹ́ pé àwọn ló fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn sínú ọlọ́pàá, sínú army, sínú DSS. Wọ́n máa pàṣẹ fáwọn ọmọ wọn. Tó bá rí nǹkan bẹ́ẹ̀ yẹn, wọ́n á gbà sábẹ́ kápẹ́ẹ̀tì ní gbà. Torí pé àwọn Fúlàní tẹ̀ ń wò yẹn, they are only loyal to their leaders and elders. They are not loyal to the country constitution. Ẹni tó bá sọ pé Fúlàní kan wà tó loyal to constitution Nàìjíríà, ó tanra ẹ̀ ní. Gbogbo àná la máa ń gbọ́ tó máa ń sọ Nigeria execution is not negotiable. Nàìjíríà kìnìkan, wọ́n Nàìjíríà ẹni pé wọ́n sọmọ́ nísìnyí torí pé wọ́n ti múra ogun, wọ́n ti change strategy wọn. Wọ́n rí pé bàbá Tinubu ti bà tàwọn jẹ́, kò sí kankan tó kù fáwọn mọ́. Mo sọ fún yín gbà kan,
mo ní bàbá Tinubu ti ṣe àwọn nǹkan tó jẹ́ wípé nọ́ọ̀tì ò lè dá produce president mọ́ torí fake population tí wọ́n ń lò bàbá Tinubu ti expose ẹ̀ sí gbogbo ayé wọ́n dẹ̀ ti fẹ́ fi hàn officially nísìnyí pé gbogbo ìbò ilẹ̀ Haúsá o fake ni in the sense that ẹ rí i pé wọn ò fẹ́ gbà kí wọ́n yọ ṣẹ̀ríà ní north wọ́n mọ̀ọ́mọ̀ gbé ṣẹ̀ríà wọlé nítorí election ni wọ́n ti ń lo ṣẹ̀ríà ni wọ́n ti ń lò nílẹ̀ Haúsá tó fi jẹ́ kí north máa ní the highest population tó yẹ jẹ́ pé ẹni tó bá tẹ̀lé ló máa ń wọlé ẹ jẹ́ kí n sọ bọ́ ṣe ń parọ́ yẹn fún yín nínú ṣẹ̀ríà ó wà púpọ̀ tó bá kí n ṣọ̀pọ̀ obìnrin ò gbọ́dọ̀ rí ọmọ tó bá jọmọ obìnrin ó ní àwọn ẹ̀sìn kan nínú Islam tó yẹ pé ọkùnrin mi ò gbọ́dọ̀ fojú rí wọn kódà obìnrin míì tó bá kí n ṣe ọmọ ẹ̀ tàbí ọkọ ẹ̀ kò gbọ́dọ̀ fojú rí àwọn ẹ̀sìn kan wà bẹ́ẹ̀ ní Islam so táwọn tó ń káyàn tó ṣe sẹ́ńsọ̀ tó bá ti délé wọn ní north ẹsẹ̀ lọ́ máa ń nà síta wọ́n á ní 1 ó yẹ ọ̀nà tó máa bọ̀ 2 3 wọn kì í rẹ́ni tí wọ́n kà ilé kan lè sọ pé tó èlé máa ń gbọ́ nígbà kan irọ́ ló pọ̀ ńbẹ̀ tó máa ní lágbájá bímọ 200 lágbájá bímọ 50 lágbájá bímọ 30 lágbájá bímọ 10 lágbájá bí kì í irọ́ ní gbogbo ẹ̀yà all fake population òun ló ń lò nínú election tó jẹ́ pé tó bá fẹ́ dìbò èèyàn kan lè dìbò ní 50 times ó ṣẹlẹ̀ ní north dáadáa gbogbo àwọn nǹkan yìí bàbá Tinubu ti wá gbé àwọn nǹkan kan dìde tó tí ò ní jẹ́ káwọn nǹkan yẹn possible mọ́ lára ẹ̀ ni wípé wọ́n gbọ́dọ̀ scrap ṣẹ̀ríà ní north kó tó lè rí the original something bẹ́ẹ̀ mo sọ fún yín àwọn Fúlàní wọ́n ti prepare fún ọjọ́ ìní lọ́ọ́ ṣe mọ̀mọ́ jẹ́ kí ṣẹ̀ríà kó remain ní north ìlú wo lẹ ti rí tí south ń lò tí country kan wà tó dẹ̀ ní tó lófin méjì ìkan general ìkan fáwọn kan bàbá Bọ́lá Ahmed Tinubu ṣẹ́yìn náà ti rí nǹkan tí wọ́n ń ṣe nísìnyí ṣe ti rí pé àwa tá a sọ pé a fẹ́ lọ ti wáyé wa àwa tá a sọ pé a fẹ́ jẹ́ kí Nàìjíríà pín kó ní kálukú máa bá tiẹ̀ lọ kí Yorùbá dá dúró ṣe rí pé a ò já Yorùbá ṣe rí pé a ò sọ àsọjù ṣe rí pé n tó tọ́ la béèrè fún ọdún wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà tó jẹ́ pé àwọn Fúlàní wọn fẹ́ accept defeat tó bá ṣe election báyìí tí ó bá ti pay wọn á sọdọ̀gún wọ́n á rí dájú pé wọ́n force ìjọba yẹn láti collapse tàbí láti má ní ipa kankan tàbí àǹfààní kankan táwọn ọmọ ìlú máa jẹ wọ́n á bẹ̀rẹ̀ sí ní dàlú wọ́n á kóbọn fáwọn jàǹdùkú wọ́n á ní kó bẹ̀rẹ̀ sí ní pààyàn lọ lórúkọ ẹni tó wà jọba oríṣiríṣi ọ̀nà làwọn Fúlàní máa ń lò láti fi ba orílẹ̀-èdè jẹ́ ohun tí wọ́n ń ṣe fún wa yìí wọ́n ti ṣe ní Central African Republic yìí nígbà tó yá ọwọ́ tẹ̀ wọ́n nísìnyí báyìí ẹ lọ sí North Africa tipátipá lè fi máa rí àwọn tí wọ́n lè jáde tó máa pera wọn ní Fúlàní oníkálukú ń pera ìlédè ẹ̀rí wọn ò lo the word Fúlàní mọ́ torí pé gbogbo ayé ti rí wọn wípé ọ̀tá ìlọsíwájú ni wọ́n ọ̀tá development ni wọ́n ọ̀tá ará ìlú ni wọ́n ọ̀tá gbogbo ẹni tó bá ti ka western education ọ̀tá gbogbo wọn ni àwọn olórí gbogbo tó ń pera wọn ní afẹ̀míṣòfò tó ń pera wọn ní ISWAP ISIS Al-Qaeda Boko Haram Lakurawa wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní ká pariwo síta pé bàbá Tinubu ò gbọ́dọ̀ gbà wọn ò gbọ́dọ̀ jẹ́ kó súpọ̀ wẹ̀ sábẹ́ carpet mo máa pílẹ̀ àwọn kan fún yín tẹ̀yìn náà máa gbọ́ kẹ́lẹ̀ mọ̀ wípé àwọn arábí wọ́n ti ṣe jàǹbá fún wa ọjọ́ ti pẹ́ ó ti pẹ́ táwọn Fúlàní ti ń ba tiwa jẹ́ social media tí ó sì ni ò jẹ́ káṣírí tú for a long time ṣe rí pé olórí burúkú mátọ̀ pé ní Sátánì Sokoto yẹn Saad Abubakar ó sọ ní last year I think it's last year or early this year tó ní kí ìjọba Nàìjíríà kí wọ́n scrap social media kó ban gbogbo social media pé because terrorist àwa tá à ń wà lórí social media afẹ́ pé terrorist ni wá how is that possible we are peaceful people we say no to terrorism we say no to Islamization agenda we say no to brutality we say no to bad government we say yes to peace
ẹ̀yin náà ẹ̀wọ̀ ẹ sọ fún mi kí ló fà á táwọn Fúlàní tí wọ́n lè fi kó millions of nǹkan ìjagun lọ sí south west. Ṣé mọ iye tírélà tó ti máa kọjá kó tó bá àwọn tí wọ́n bá fi hàn yìí? Ṣé mọ iye tírélà tó ti máa kọjá kó tó bá àwọn kó tó intercept àwọn tó intercept yìí? Mi ì sọ kọ́ tá rí ní about 4-5 months ago. Ìyẹn kọ́ ìkan náà wà tá rí nílẹ̀ Haúsá tí mọ́tò tó ń lọ tọ́ta bọ́ ń dànù tí ìbọn ń jábọ́ sílẹ̀ lẹ̀ tí dírẹ́fà yóò dẹ̀ dúró ko tó mọ̀ kí tó bá bó òun bẹ̀. So bó ṣe ń wa mọ́tò tó ń sáré lọ bẹ́ẹ̀ làwọn irinṣẹ́ yẹn dá sílẹ̀ lẹ̀. Ìbọn ń jábọ́, ní búlẹ̀tì ń jábọ́, ní àdó olóró ń jábọ́. Táti ẹ̀ gbọ́ pé àwọn kọ̀ọ̀kan explode. Ṣèbí nítorí pé a ní president tó strong bí bàbá Tinubu báyìí, òun lápá ṣe ń ká wọn. Tí bàbá Tinubu bá ká tiẹ̀ wá sọ pé Nàìjíríà ò tí ì pín, bàbá Tinubu wá padà lo 8 years. Ẹ sọ fún mi, ṣé lẹ́yìn 8 years bàbá Tinubu, ṣáwọn olórí burúkú yìí ṣé wọn tún lè padà sí ìjọba? Yorùbá máa wá bẹ̀rẹ̀ ìyà lójú páálí. Àìtíjẹ̀yà tẹ́lẹ̀, chai tí Fúlàní bá débẹ̀ lọ́wọ́ yìí, ó ṣeé ṣe kí Yorùbá má gbóhùn president kó táyà fi parí. Ó ṣeé ṣe kí Yorùbá má gbóhùn president mọ́ kí oníkálukú tó jẹ́ pé Ọlọ́run. Ìdí nìyẹn àwọn ẹ̀yà kan nílẹ̀ Haúsá ti wá dìde. Wọ́n pera wọn ní Northern Nigerian Indigenous People of Hausa Land. Wọ́n pera wọn bákan ibi something like that ṣá. Wọ́n pera wọn ní Real Indigenous People of Hausa Indigenous People of Hausa Land also ṣá ni wọ́n pera wọn. Kódà Republic wà nínú orúkọ wọn. Republic of Indigenous People of Hausa Land kìnìkan Republic of so. Wọ́n ní ká jọ, wọ́n ní kí South West jọ kó má jẹ́ kí for the past 15-20 years to come kó má jẹ́ kí power kó bọ́ sọ́wọ́ anybody from the north. Lásìkò yìí ọ̀nà orí àwọn ti pé, wọ́n lójú àwọn ti là, àwọn rí wípé àwọn tó ń pera wọn ní northern politicians pé àwọn ti wá rí nísìnyí pé they are not politicians but terrorists. Pé wọn kì í ṣe olóṣèlú báwọn ṣe rò pé wọ́n jẹ́, pé jàǹdùkú afẹ̀mí ẹni ṣòfò agbénipa apanilẹ́kúnjayé òun ni wọ́n. Wọ́n ní ká wò ó báwọn pípù yìí bó ṣe rẹ́ńdà wọn useless. Wọ́n ní wọ́n ṣe débi pé 98% ti population Hausa wọ́n sọ wọ́n di àlùmájì. Wọ́n sọ wọ́n di ẹni tí ò lè lọ́jọ́ wájú mọ́, ẹni tí ò lè jẹ́ nǹkan kan mọ́. Wọ́n rẹ́ńdà wọn useless. Àwọn ọmọ tiwọn àwọn ló ń sọ fún àwọn pé Boko Haram that means pé Western education is a crime. Àwọn ló ń sọ bẹ́ẹ̀ fáwọn o. Àwọn ọmọ tí wọ́n dẹ̀ ń lọ sí ìlú òkèèrè wọ́n lọ ń kàwé. Táwọn bàbá wọn bá ti dàgbà wọ́n fi wọ́n ṣọ́ọ̀kì ẹ̀, wọ́n fi wọ́n replace ara wọn immediately. And these are the people tí wọ́n gbé ṣẹ̀ríà wá. A tiẹ̀ ń gbọ́ táwọn kan ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ní kílé tí wọ́n òkè nísìnyí tí wọ́n ti confirm pé olè ní Malami, pé agbésùmọ̀mí ni, pé ó jalè, ó ṣe gbogbo ẹ̀. Wọn ò ṣe lo ṣẹ̀ríà fún. Wọn ò ṣe bẹ́ ọwọ́ ẹ̀ méjèèjì kọ́ bẹ́ ẹsẹ̀ ẹ̀ méjèèjì gẹ́gẹ́ bí ṣẹ̀ríà ṣe sọ. Láti ìgbà tí Malami ti ń jalè bọ̀ wọn ò ṣe lo ṣẹ̀ríà fún. El-Rufai náà ńkọ́, Gumi ńkọ́. Ṣèbọ́n yóò ṣiṣẹ́ pọ̀ ni. Àwọn bàbá wa ní ká pariwo síta o, wọ́n ní ká má dákẹ́ o, wọ́n ní tá bá dákẹ́ ikú tó máa pọ̀ wá la dákẹ́ lé o. Lágbára Ọlọ́run ikú ò ní pa gbogbo wa o. Reality lèmi mú wá fún yín. Eléyìí kì í ṣe pé wọ́n ní kò ń ṣe àròsọ, kò dẹ̀ kì í ṣe àsọdùn àbí nǹkan kan. Reality. This is fact. This is a security alert. This is a message. This is a security message that has to go all over the world to all the people of Yoruba tribes across the world. We all need to see this so that we can know how to protect our people at home. So that we can know what our people are facing at home.
We can know how to help them. We can know how to get them out of that shit. Now, ẹ wá wo àwọn tírélà tó fi máa ń kó màálù yẹn tó máa ń tóbi gan yẹn. Wọ́n dẹ̀ lóògùn wọn láti bẹ̀rẹ̀ tó dẹ̀ kù bá oṣù márùn-ún oṣù mẹ́wàá. Ìgbà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé pẹ̀tẹ́pẹ́ náà kò lè ta ní wọ́n ṣe níjẹkújẹ. Bàbá wa tún jíjì ìtọ́bájú níjẹkújẹ irú mọ́tò tí wọ́n mú yìí à ní gbọ́. Because ẹsẹ̀kẹsẹ̀ tó mú wọn làwọn power people tó wà ní ọ̀rọ̀ yẹn ni wọ́n á ti pè wọ́n pé bọ́dí wọn kí lẹ fẹ́ ká fún yín kí ẹ release gbogbo àwọn irinṣẹ́ ìlú àwọn wa kí lẹ fẹ́ àìmọye bẹ́ẹ̀. Ṣùgbọ́n torí pé bàbá wa Túnjí Dìísù wọn ò kì í ṣe oníjẹkújẹ, wọn ò kì í ṣe alájẹfẹnululẹ̀, ẹni tó láyọ̀ ọkàn ni wọ́n. Torí ẹ̀ ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu the president of Federal Republic of Nigeria. Torí ẹ̀ ni wọ́n ṣe sáàkì kí ló kọ bàbá wa yìí Ẹgbẹ́tókun. Nígbà tó ti fẹ́ máa rí pé iṣẹ́ bàbá Ẹgbẹ́tókun fẹ́ gbé àwọn mọ́ fúnra wọn ni wọ́n lé wọn dà ọ̀pọ̀lọpọ̀ ó kò ṣòwò rẹ̀ ló lé Túnjí Dìísù no mo yà ń fraudulent act tí a gbọ́ allegedly wọ́n ṣe ìrí agbọ́ tí sáà ìbọ̀tà sọ́ngbà pé wọ́n yọ $10 billion nínú owó sọ́ọ̀dì ìkọ́lẹ̀ ìlú bóyá lóògùn àbí kọjá ní ìlú. Tẹ báwo bàbá wa Túnjí Dìísù ẹ̀ rí pé wọ́n bá tọmọ Yorùbá wà ní. Bọ́mọ Yorùbá ti máa bọ́ lọ́kùn ẹrú. Rí bó ṣe sáré fà Ìgbòho mọ́ra ni. Wọ́n fa olóyè Sunday Ìgbòho mọ́ra tó wọ́n mọ̀ pé wọ́n wúlò fáwọn. Wọ́n mọ̀ pé ìwé ẹkùn ibi tí ìwé ẹkùn bá wà ọkàn ID gan á balẹ̀. Ọlọ́run níbi tó lọ ń kẹ̀wé ẹkùn délé nìyí o ẹ bọ́lẹ̀ ń bẹ̀. Kó tó di pé màá bọ́ sí ìpele kẹta ẹ má gbàgbé ènìyàn wa sọ pé mo ní fóònù dáàbò ti bàjẹ́ nínú ìṣèwé ìpèkè tí máa ti ṣe mo dúró bí awolowó ètò lápò rẹ̀ ẹ̀sọ̀ pọ́sì fóònù mi ti bọ́ lórí sọ pé ìgbà tí màá ṣe owó tá a máa fi ṣe sí náírà 200,000 nìkan tún tẹ̀. Bàbá wọn lè fi fún wa 10,000 fún jáde 205 or 200. So ẹ support mi ẹni tèrè yìí tèrè 021 41 68704 account number mi nìyẹn 021 41 68704 GTB Williams Olúwatósìn Dàrẹ́màrí 021 41 68704 tàbí ìdánwò pé olùwọ̀jà fún wa ipò àti +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 tàbí 081 76 03 4216 081 76 03 4216. Kí ló fà á tí mo sáré wọ̀ṣà àwọn kìíní torí pé fótó wà lọ́nà ìdílé fún bátìrì òjò kò gbádùn ó ti sọ fún pé about to shut down ó dẹ̀ ti ń count by tó bá dé 100 nínú ìmọ̀ àlọ́. So fún ìdí èyí ẹni tó lọ bá kú fún ẹ support mi kẹ má wo ìwà tèmi àǹfààní tí a fẹ́ ṣe fún Yorùbá ní kẹ́